àwọ̀ra wà dé sàlẹ̀ ní tán ṣùbò mi báyìí wọ́n yẹ ń fún mi ní ìfàsẹ̀ náà ń gbá mi létí àwọn fámílì ìyàwó òun fún rẹ̀ wá fi yín ó fi ń dá pátìn sí mi lára tí bá ṣe aṣọ mi àpé yín bíi 3 ló wà ń bẹ̀. mi ò mọ̀ mo fún yàn lóyún. mi ò mọ̀ òun náà tó wá lọ kọ́ àwọn fámílì ẹ̀ wọ́n tún ń bọ̀ nílé wa wọ́n wá bá bọ̀ sí mi pé ọmọ yẹn ti fún yàn lóyún. Ladi ọ̀rọ̀ náà sọ lẹ̀ yìí wọ́n ní ó fọ́mọ wọn lóyún mo mọ̀ pé mi ni mo fún lóyún mo láti sọ pé mi kọ́ ni mo lóyún. ọ̀tíwà náà tó fẹ́ kọ́ ọmọ wọn tí fún yàn lóyún wọ́n láti sọ fún wọn pé ṣe ti gbọ́ nù nǹkan lòun lóyún èèyàn mọ reason tán fi sọ bẹ́ẹ̀ but bó ṣe dìjà ń dọ́tà ń sọ yìí ni. ó lè ìwọ tó wá jẹyán lé wa ìwọ tó wá jẹṣú lé wa táàtì mi máa fún ẹ ní kinní tó máa ń dá wọ́n wèrè nǹkan má ṣe bù mí so nìyẹn bọ́sí mi ò tẹ̀ sọ pé ẹ má bọ́ ọmọ wọn so wọn sí mi ò sí nílé wọn ti lọ sọ́jà àwọ̀ra wà dé sàlẹ̀ ní tán ṣùbò mi báyìí wọ́n yẹ ń fún mi ní ìfàsẹ̀ náà ń gbá mi létí àwọn fámílì ìyàwó máa sọ nǹkan kan fún ẹ dáwọ́ ṣe táyì tí mò ń ṣe tí mo wá gba ọmọọṣẹ́ kan tó bá di 6 deeper life ni á ní òun lọ sí ṣọ́ọ̀ṣì ó lè jẹ́ gbà yẹn á ní supply tá a fẹ́ ṣe màá sọ fún yín pé kó mú kan nínú ṣọ́ọ̀ṣì tó máa ń lọ sí ìsìnrọ̀lẹ́ tàbí kó fèsì iṣẹ́ ó dẹ̀ ní òun máa mú ṣọ́ọ̀ṣì. ọ̀sẹ̀ tó tẹ̀lé business mi dàrú ni ṣé wọn pé mo challenge Ọlọ́run ni èmi ò realize ẹ o I don't realize it mo ní kó mú kan nu ṣọ́ọ̀ṣì ẹ̀ ó ní program tó máa ń lọ fún 6 everyday wọn á ní kó dì kan mú nu ṣọ́ọ̀ṣì àbí kó fèsì iṣẹ́ tà sí ó dẹ̀ ní òun máa mú ṣọ́ọ̀ṣì bó ṣe work out ni. bàbá á fẹ́ tó ọdún kan kí n tó kọ́lọ́n tó gbẹ́bẹ̀ mi nítorí pé èmi náà gba àdúrà orúkọ yẹn lọ ni orúkọ tó mọ̀ pé mo nájà mi ń ya lọ́jà kò yá mọ́ rárá. wọ́n á fẹ́ sọ nǹkan kan nígbà tọ́jà yẹn ò yá mo wá tọ àwọn oníṣègùn kan lọ wọ́n ní bàbá yẹn ló gbóná gan ní those days. ó ti yẹ ìgbà yẹn mi ò tẹ̀ tí bẹ̀rẹ̀ sí ní lọ sí rìdíìmù tí mo sọ yẹn ara nǹkan tó lé mi lọ́ṣọ̀ọ̀ṣì nìyẹn àánú òun ló gbóná jù àdọ́dọ̀ bàbá yẹn ní tirẹ̀ ó ní dúró lórí odó mo dúró lórí odó ó ní ká ra àwọn nǹkan tẹ́ máa gbọ́ lẹ́nu mi lónìí ó jẹ́ àwọn nǹkan tí ẹ ti gbọ́ rí èmi Ladi Folarin ni mò ń bá yín sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ á wù mí kẹ́ bá mi wo interview yìí láti bẹ̀rẹ̀ dópin ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí mo fi ìlú yìí sílẹ̀ tí mo fi sá lọ sílùú òyìnbó gbogbo ẹ̀ lẹ máa gbọ́ lẹ́nu mi lónìí gbogbo ẹ̀ ni máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún yín. ẹ ṣé mo dúpẹ́ orúkọ tèmi ni Ladi Folarin. lákọ̀ọ́kọ́ màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè fún àdúró tiẹ̀ lórí mi lórí ẹbí lórí àwọn àbúrò àtàwọn ọ̀rẹ́ àtàwọn ọ̀gá mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kò jẹ́ ká kú sọ́nà bí èéfín kò jẹ́ ká tọrọ jẹ kò jẹ́ kí ọwọ́ wa kùn sàlẹ̀ àpò kò jẹ́ ká ṣàárẹ̀ nítorí pé tá bá ń lé ọrọ̀ ayé táàárẹ̀ bá wọlé dé ọ̀rọ̀ máa dóhun gbàgbé Ọlọ́run ò ní fi àárẹ̀ ṣẹ́ni kankan nù wá. Àmín àṣẹ Ọlọ́run. Ogun ọ̀tá ò ní borí wa. Àmín àṣẹ Ọlọ́run. lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Ladi Folarin ọmọ Abẹ́òkúta ni mí ọmọ Abẹ́òkúta
òun ni mí. Mo wá láti Àgọ́ Òdo ní Abẹ́òkúta. Ìlú Mushin, òun náà bí mi sí l'Ékòó. Ibẹ̀ náà ti tọ́jú mi, ibẹ̀ ni mo dàgbà sí. After my A-levels ni mo lọ sí ìlú London ní 1986. So London I was young then. Bá ṣe fẹ́ ṣe kí n tó one way or the other from London mo wá sí Germany. Mo ṣe bí ọdún 4-5 bẹ́ẹ̀ náà kó tó di pé mo padà wá settle sí Nàìjíríà padà s'Èkó. Ìgbà tá dé Èkó kò easy láti settle down. So many difficult things ló ṣẹlẹ̀. Àsáré sọ́tùn, àsáré sósì. But bọ́lọ́run ṣe máa ṣe ìyanu ẹ̀. Mo ṣáà bẹ̀rẹ̀ iṣẹ́ kan lọ́dún yẹn lọ́hùn. Through èèyàn kan náà ni mo fi bẹ̀rẹ̀. Wọ́n ń pè ní Eruku Oṣòdì. Mi ò mọ̀ bóyá ẹ ṣe rántí tí mò ń sọ yìí. Chocolate kíní ni. Bẹ́ẹ̀ni. Eruku Oṣòdì. Bẹ́ẹ̀ni. Làwọn èèyàn wá ń pè. A máa ń rọ́ sí nylon báyìí, a máa ṣáà ń ta 5 naira. Èèyàn kan introduce mi sí business yẹn. Mo dẹ̀ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ from the back of my father's house with my wife. Òun ń bù èmi mo ń sílì nylon yẹn. From there, a gba èèyàn kan di 5. Ìgbà tó yá, mo ní workers tó 120. A ṣáà rówó díẹ̀ ń bẹ̀, mo ṣáà rán owó kan, production. Ìgbà tó yá, wọ́n bà business yẹn jẹ́ pẹ̀lú ìsọkúsọ táwọn èèyàn wa máa ń sọ. Wọ́n ní ẹ̀jẹ̀ ẹran náà fi ń ṣe. So then àwọn kí wọ́n ti ń pè wọ́n, àwọn náà tí wá bẹ̀rẹ̀ sí ní ṣe tí oní 10 naira jáde. So kò jẹ́ kọ́jà yẹn yá mọ́. Ìyẹn tún bára mi nídìí iṣẹ́ hòtẹ́ẹ̀lì nìyẹn. Mo ṣáà gba ibì kan l'Óṣòdì tí mo ti ṣe iṣẹ́ hòtẹ́ẹ̀lì. Not big hotel o, 0-star hotel ni. A ṣáà manage. Ẹ mọ̀, from one hotel tí mo gbà ó di 2, ó di 3. But there was one particular day. One of those artists, ó lóun lọ sí Badagry. Wọ́n fẹ́ lọ shoot film, bóyá crew ni or actor. Ó lóun fẹ́ lọ shoot ní Badagry, ilẹ̀ ti wá ṣú. Ó wá fẹ́ wá sùn l'hòtẹ́ẹ̀lì mi. So ìgbà tá fún yàrá, ó wá jókòó sí bar mi pẹ̀lú ẹ̀jọ̀ jókòó, a wá ń sọ̀rọ̀. Òun ló wá sọ pé òun fẹ́ ṣe fíìmù kan. Wípé òun ní story yẹn lọ́wọ́, wípé but òun ti ní ìdajì owó tóun máa kó sí, but owó òun ò tíì pé. Wípé òun wá ẹni tó lè support. Bá ní no problem, mo lè support now. Ó dẹ̀ ṣàlàyé bí a ṣe máa rìn. Mo kówó jáde, mo support ẹ̀. With the hope wípé ó ní tá bá fi iye báyìí ṣe fíìmù, a máa rí iye báyìí. So èmi ti wò wípé good investment lélẹ́yìí o, mo support. But àwọn tí wọ́n ń ṣe fíìmù lọ dẹ̀ kówó títí ẹ wá. Ló di pé owó tóun expect, owó yẹn ò tẹ̀ jáde ni, owó yẹn ò ṣe kíní ni. Mo dẹ̀ ti tọrùn bọ̀, so I have to go and look for money láti parí iṣẹ́ yẹn. But báwọn èèyàn wá ṣe máa ń behave. Iṣẹ́ tó yẹ kán fi 1 million ṣe. Ẹni tí mò ń sọ yìí, ó jẹ́ kí n end up láti ná 3 million naira lọ́dún yẹn lọ́hùn. So ìgbà tá fẹ́ tà, táwọn marketer yẹn bá ti wò wá ní iṣẹ́ yìí pẹ̀lú àwọn náà mọ bí wọ́n ṣe tán bá fẹ́ rajà lọ́wọ́ àwọn producer, wọ́n mọ bọ́n ṣe ń wo fíìmù, tán máa fi lè sọ pé iye báyìí ni màá rà. So púpọ̀ ni wọ́n sọ pé fíìmù yóò worth iye tí wọ́n bá yẹn fi ṣe o. Mo ti mọ̀ pé ó gbá mi ni. So but mo ṣáà tà ìyẹn mo lose.
mo wá wòye pé okay kíní yìí máa continue mi ò ní padà so bí ṣe tún yà mí o gbogbo wọn tí lọ ń bá náà kò jẹ́ pé wọ́n ń gbàyàn but one day Ọlọ́run tì mí lọ bá èèyàn kan à ń pè ní Délé Ògúndípẹ̀ lórúkọ ẹ̀ wà l'Amẹ́ríkà sí is a young person ó kéré sí mi díẹ̀ but òun ló wá tọ́ mi sọ́nà ìgbà yẹn ni mo ti ń enjoy film mi ò ní intention àti act o tètè mi ni kí n kówó lẹ̀ kí n produce tó bá jáde kí n rí profit mi but one day Délé yẹn ló wá sọ pé Mr. Ladi ẹ̀ náà wá ṣe wọ́n sìn ẹ kàn ṣe producer ẹ̀ tẹ̀ yọ lórí film ẹ wá ṣe doctor jọ ojú dẹ̀ ń tì mí wọ́n ní mi ò ṣe wọ́n ṣáà kò jọ pé wọ́n fọ́ọ̀sì mi pé ẹ jọ doctor nǹkan kan kò jọ pé wọ́n gbé ọ̀rọ̀ yẹn sí mi lẹ́nu wọ́n ṣáà ṣe wọ́n sìn náà ni ìgbà tó tún yá àtúnṣe lọ ó tún yá Mr. Ladi ẹ ṣe tírísì ẹ lè ṣe bí ṣáà ṣe develop interest nínú acting yẹn bí ṣe wọ acting yẹn it's not my intention láti máa act bí ṣe develop interest yẹn so àtijọ́ yẹn mo kàn ń ṣe mò ń ṣe so ẹ̀ẹ̀kan náà mo kàn rí pọ̀n èèyàn pè mí ó tẹ̀ ní first job tán kọ́ fíìmù tí n bá produce àbí tí Délé bá ṣe òun ni máa ń sábà wà ń bẹ̀ nítorí acting mi ò tí perfect nígbà yẹn so ọjọ́ kan wọ́n kàn wá olórí ẹbí àwọn wá rí olórí ẹbí àwọn olómìn ló ń ṣe fíìmù àwa náà dẹ̀ ń ṣe tiwa lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n wá ń wá olórí ẹbí ẹni tó dàgbà díẹ̀ wọ́n ní Mr. Ladi wà ní ọ̀dà kìíní bẹ̀rẹ̀ pé àwọn sì dàgbà wọ́n lè ṣe olórí ẹbí ẹ bá kágbádá sí wọn lọ́rùn wọ́n ṣe wá fi mí akànfẹ́ sympathize èèyàn kan tó kúnnú fíìmù yẹn ni wọ́n ṣe kágbádá ó ṣáà ṣe olórí ẹbí but that film is the first film tí màá tẹ́wọ́ gbowó so owó yẹn lọ́jọ́ yẹn lọ́hùn I think it's 4,000 naira or 3,000 naira Délé ni mo mọ̀ bí ọ̀gá mi gbà yẹn mo dẹ̀ kó fún first money tí màá gbà ni ó dẹ̀ ṣàdúrà sí pé kò ní dúró màmá ṣàdúrà before God àmà àtijọ́ yẹn wọ́n ti ń pè mí síṣẹ́ tí mo dẹ̀ ń gbowó so owó yẹn kan bẹ̀rẹ̀ iye báyìí ni màá gbà láti 3,000 tí n kọ́kọ́ sọ yẹn tó fi di pé mò ń gba 200,000 150,000 mo ti gba 300,000 so to God be the glory lóòótọ́ ẹni tí mo kọ́kọ́ so mọ́ ó gbà mí mo dẹ̀ lose owó dáadáa but ní pé owó tèmi náà ti rí ń bẹ̀ yí pé wọ́n ń sanwó fún mi mo ti rí more than mo ti rí times 3 or even times 5 owó tí mo ti rí tí mo lose mo ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọpẹ́ ní fọ́lọ́run so mo níyàwó mo dẹ̀ bímọ 6 mo bímọ 6 so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run I'm a Christian mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa ṣeun so bí ìrìn àjò mi ṣe rí nìyẹn. Ẹ ṣeun gan-an bàbá gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ẹ ti ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ ẹ ti fi yé wa pé ìrìn àjò eré orí ìtàgé yìí gbọ̀ngàn kò ń ṣe nǹkan tó yẹ pé bóyá ẹ gbèrò láti ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ṣùgbọ́n torí pé bí gbogbo nǹkan ò ṣe lọ déédé nígbà tẹ́ padà wá settle sílùú Nàìjíríà tẹ́ fi rìn pàdé ẹni tó yẹ pé ó tọ́ yín sọ́nà nígbà náà tẹ́yìn rò pé bóyá ó tọ́ yín sọ́nà ṣùgbọ́n tó bá ń ṣe pé àwọn wá lodge sọ́dọ̀ yín jọ ẹni kò bá ṣeéṣe bóyá kẹ́yìn gan má ṣe eré orí ìtàgé lọ́wọ́lọ́wọ́ lọ́jọ́ títò ni. ṣùgbọ́n ìbéèrè àkọ́kọ́ mi sí ni pé bàbá gbogbo ìgbà tẹ́ fi wà ní ìlú òkè òkun yẹn iṣẹ́ wo gangan lẹ̀ ń ṣe ní gbogbo ìgbà náà wá sí London wá sí Germany iṣẹ́ wo gangan lẹ̀ ń ṣe ní gbogbo ìgbà yẹn. ìlú òyìnbó yìí sì bẹ́ẹ̀ ṣe máa ń wo yẹn mo lọ nígbà èwe mi ni ẹ mọ̀ pé ara òde ní balẹ̀ tí wọ́n bá fi kékeré wọrú ìlú yẹn nígbà tí mi ò gbé ìwé wọbẹ̀ so mo ti ṣe kitchen porter
mo ṣe banquet porter, mo ṣe security, mo ṣe most iṣẹ́ tí mo ṣe nìyẹn. Most iṣẹ́ tí mo ṣe nìyẹn. Then àwọn àti ọ̀zù tó bá ní àwọn ọ̀zù à ń pa gbogbo ẹ̀ pọ̀. Iṣẹ́ ilé yìí ń bí àwọn mìíràn tún sáré wá ọmọ kékeré wọ́n ní kinní kan ló ń jáwó àṣà ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ta fi ń tu ọjọ́ ta fi ń survive gbà yẹn. Ẹ ṣeun gan bàbá. Bó bá tẹ́ fi wá ń ṣe eruku Òṣòdì yẹn ní Nàìjíríà ń bí báyìí, kí ni major challenges kankan tẹ́ bá pàdé nínú iṣẹ́ yẹn? Torí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n tún máa flashback sẹ́yìn tó lá eruku Òṣòdì tó po eruku Òṣòdì nígbà yẹn, kí ni major challenges nígbà yẹn tẹ́ face? Ó pọ̀ because mi ò dédé bẹ̀rẹ̀ sí ní ṣe. The time tí mo kúrò ní Germany ti fi wá yẹn, things are so rough. But ó mọ̀, wọ́n ti sọ fún ẹ wípé tó bá ṣe business ó dẹ̀ dá o, wàá rí èrè báyìí, wàá rí èrè báyìí. But mi ò kàn lè imagine pé because iṣẹ́ yẹn tó bá ń ṣe ọmọ àwọn elélùbọ̀ tán bá ń já elùbọ̀ àbí tán ń já èédú bí gbogbo orí ẹ láti irun orí ẹ désàlẹ̀ bó ṣe chocolate máa kùn ẹ́ désàlẹ̀ ni gbogbo ojú ẹ báyìí white yẹn nìkan ló máa kù. So èèyàn mi tó ń ṣe tí n bá lọ wò tó bá jáde sí mi mo kàn ń wé pé èmi ti gbé labroad tí èmi ò lè ṣe irú iṣẹ́ báyìí o máa da eruku sára máa in fact mo sọ fún ọ̀rẹ́ mi kan, ọ̀rẹ́ mi yẹn náà ó wà l'Amẹ́ríkà sí òun náà ní àjọ ní problem òun gbà yẹn ní Germany. So òun ṣe kábúkábú ó kàn wá bá mi lé pé ọ̀rẹ́ iṣẹ́ kábúkábú mọ́tò yìí kàn ń bàjẹ́ every time wọ́n á ní ṣé ó lè ṣe tíṣ eruku Òṣòdì pé èèyàn kan introduce mi sí ó dẹ̀ lóun lè ṣe okay. Ìjọ yẹn náà ó wá bá mi lé láàárọ̀ ìjọ yẹn náà la gbé mọ́tò yẹn a gbé lọ sówódé onírin wọ́n dẹ̀ rà 10,000 naira 10,000 yẹn immediately la kó lọ sí Ojúwòyè ara ṣúgà 2 bags ara kòkó bag 2 kòkó yẹn ti máa lọ sínú báàgì wa a dẹ̀ ra àwọn nǹkan tó kù wọ́n máa ń lo iyọ̀ wọ́n máa ń lo flavour ó dẹ̀ gbé lọ ìgbà tó ti gbé lọ lé tèmi ti sìn lélé lèmi ti padà ń tèmi òun dẹ̀ lọ bẹ̀rẹ̀ bọ́sìkọ́tà ló ń gbé ní ilé epo lọ́nà abúlé ẹ̀gbá mẹ́rin ó dẹ̀ lọ bẹ̀rẹ̀ a ṣe nylon ṣe lébẹ̀ I think after 2 years èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tán dé láti abroad lájọ ń lọ fẹ́ wo lady kan ní area wọn ó kàn wá wájú ta ló ní Lado bọ́lẹ̀ wá jẹ́ kí n ṣàlàyé ó dẹ̀ mú mi wọ wípé tí àjọ sọ́njẹ́ yẹn kí n wá wò ó dẹ̀ ti ra mọ́tò bíi 3 ó ti ná bọ́sìkọ́tà ló ń gbé ó ti gba gbogbo ilé yẹn àwọn ilé room to room yẹn kódà wọ́n ṣe ń kó jáde ló ń gbà ọmọọṣẹ́ ń gbà yẹn gan ti wọ 200 lẹ́nu 2 years ó ní òun fẹ́ kí n ṣe kí n yé kàn rìn kiri kí n máa ó ní báwọn ṣe fẹ́ ṣe gbogbo bí bọ́dì ẹ ṣe bu látòkè délẹ̀ ó ṣáà ní kí n jọ kí n ṣe wípé mi ni mo jẹ́ kóun ṣe business mo dẹ̀ ní òkè ó tún fún èmi à ń ṣakọ kiri ní àlówó ará abroad tí ò ní tátá fọyọyàn ò sí ní pocket but always làwọn ọ̀rẹ́ wa máa ń dé láti abroad àwọn tá a ti jọ gbé lọ nígbà yẹn mo ń plan àti padà so ó tún kówó sí mi lápò lọ́dún yẹn lọ́wọ́ I think 20,000 yẹn gbà yẹn dàbí 300,000 sí mi ìgbà tó yá girlfriend mi tí mò ń fẹ́ gbà yẹn ló wá ní kí n jẹ́ ká try ó ti yẹ wọ́n á padà lọ bá yí pé okay I will give it a trial gbogbo nǹkan ló fún mi gbogbo nǹkan yí pé kí n má lè sọ pé kíní tí mi ò ní mi ò jẹ́ kí n ṣe grinding machine ó ṣe label ó ra nylon wá
ó ra kòkó, ó ra ṣúgà, gbogbo ẹ̀ ló já sí ilé ọ̀dọ̀ wa ń bẹ̀. So kò sí story pé kíní ni ò jẹ́ ń ṣe. And ó tún wá mú mi lọ sọ́dọ̀ wọn customers ẹ̀ lójúwèé àti Bàrígà yìí pé tí n bá ti ṣe òkan jọ kan máa gba tíì. Ìyàwó mi ṣáà encourage mi, ẹni tí mò ń fẹ́ gbà okay jà bẹ̀rẹ̀, bọ́sì mi gan encourage mi. Nítorí àwọn náà gbé mọ́tò lẹ́yìn pé ta fi ń kó lọ sọ́jà. Gbogbo ilé wa ló encourage mi pé kí n ṣe, kí n má kàn máa rìn kiri. Bí ṣe bẹ̀rẹ̀ nìyẹn. But nígbà tó Ọlọ́run dẹ̀ máa tún pe ibẹ̀ náà lọ́nà mi. The first tó fún mi yẹn tá máa ṣe báyìí, kí n kó dọ́jọ́ ojúwòye. Èmi ti rò bí bóyá ó máa tóṣù kankan tó tà tán. Èmi kàn tún lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ìjọ́ tí máa lọ sọ́jà yìí pé kí n tẹ̀ lọ gbowó lọ́ní. Dorúkọ tó tẹ̀ pè mí níjọ́ yẹn gan-an, ara mi kọ́kọ́ bù máa sọ ọmọ ẹni tó ti gbé l'Amẹ́ríkà sí tàbí tó ti gbé London kan. Bàbá oní tíì. Wọ́n àbí mi náà ń pè ní. Ìgbà tí a ti ń wá yín. Ìjọ́ kejì tẹ kọjá lẹ́ ní ọjà yín ti tàn. Mo ṣe gba gbogbo owó jọ nìyẹn o. The funniest thing ni pé tí ọjà ẹ bá ń tà, business ó easy láti gòkè. Ọlọ́run kàn ṣàánú sí ni. Ṣé ẹ mọ̀ pé nítorí pé product mi yẹn tà lọ́jà, gbogbo àwọn tó material tó yẹ kí n fowó rà, credit náà kó fún mi. Àwọn gan ló wá ń bá mi pé màá kó ṣúgà yìí báyìí fún yín. Màá kó ṣúgà 100 bags fún yín. Màá kó kòkó 50. Because àwọn náà ń ta sí. Màá kó gbogbo nǹkan tí mò ń lò supply ni. Ìgbà tán ti rí pé ó ń tà. So tán bá ti wá kó ṣúgà rẹpẹtẹ wá àti òun ló jẹ́ kí n máa gbọ́mọṣẹ́. Tán bá ti wá kó wá, ta ti kó lọ sọ́jà. Okay, mo fi nǹkan tán kó fún mi ṣe 500 bags. So àwọn supply mi ṣúgà. So nǹkan tí ṣúgà wọn ká máa fún wọn. Nǹkan tí kòkó ẹni yìí ká máa kó fún nítorí pé òun náà ń ta tíì. So ó jẹ́ kó easy fáwa. Àwọn tí wọ́n supply mi máa dẹ̀ lọ supply wọn lọ́jà. Èmi náà ṣe bẹ̀rẹ̀ sí ní rówó nìyẹn. Ó easy láti lówó. Kéèyàn kàn kó wà focus kó dẹ̀ kó ṣiṣẹ́ dáadáa ni. So mo kàn rí pé èmi náà ti ń lówó lápò. Àwọn beer parlour tá máa ń jókòó sí ọ̀dọ̀ ìyá Rọ́bọ̀ àti ìyálókè ìyá Bísí. Ibẹ̀ yẹn bó lówó kó máa lọ síbẹ̀ ọdún mẹ́ta, wọ́n sọ pé wàá máa mutí yó lọ́lé wàá dẹ̀ máa jẹjà. Nítorí àwọn boys tó wà níbẹ̀ gbogbo wọn kárì dáadáa. So tó bá ṣáà ti jókòó síbẹ̀, wọ́n máa bọ̀n bá ọtí, a máa fi ọtí lẹ̀ síbẹ̀ lọ́lé ni. So ó di kémi náà máa bá wọn dá sí. Èmi náà ti ń lówó lápò. Ìyá Bísí ẹ kó crate méjì wá. Bí mo ṣáà ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Mo dẹ̀ ra mọ́tò kìíní, mo ra mọ́tò kejì, mo ra mọ́tò kẹrin. Òun rà fún ìyàwó mi náà rà. Ẹyọ kan á tún wà nílẹ̀ tí ò tẹ̀ fún máa sọ pé party ni fẹ́ máa gbé lọ. But Ọlọ́run tóbi. Ọlọ́run tóbi. Ọlọ́run tóbi. So gbogbo ìgbà tí mò ń ṣe kíní ẹ̀, mo notice pé tẹ́lẹ̀ mi ò mọ ṣọ́ọ̀ṣì, mi ò mọ gbogbo kíní ẹ̀ o. But tí àwọn bá ní problem ló máa mọ Ọlọ́run jù. Mo realize pé tó bá ìṣòro, ó máa ń lé ọ̀pọ̀lọpọ̀ lọ sí ilé Ọlọ́run, either mosque or church. Àbí ọ̀dọ̀ àwọn títí wa náà. Ìṣòro ló máa ń, inú ẹ̀ ò lè máa dùn kó kàn jí kó dẹ̀ sọ pé òun lọ sílé babaláwo àbó fẹ́ lọ sílé àfà. So ó lé mi dé ṣọ́ọ̀ṣì. Mo gba àdúrà. Mi ò mọ àdúrà gbà. Ṣọ́ọ̀ṣì yẹn ló jẹ́ mọ àdúrà gbà. Mi ò mọ ìṣòro máa ń fetí gbọ́ ni. Ìgbà tí ìṣòro dé, kò sí ìṣòro tí mo miss. A lè ṣe 7 days fún ìṣòro. A dẹ̀ máa wà lórí ìdúró tán máa gbàdúrà. Ó ti yé yín. But gbogbo nǹkan tí mo tọrọ náà lọ́lọ́run ṣe fún mi. Ní time yẹn, gbogbo nǹkan, mọ́tò, ìyàwó, èmi náà fẹ́ bímọ, èmi náà fẹ́ ṣe báyìí, gbogbo ẹ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo lọ síwájú Olúwa, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. But tí ara bá tún ti tùyàn,
nítorí mi ò ṣe bíi tìgbà yẹn mọ́. Mo ń pa ṣọ́ọ̀ṣì jẹ́ gbogbo program. In fact, mo ń tẹ̀lé wọn káàkiri níjọ́ Sunday gbà mí ní Redeem tá máa ya ojúlé sójúlé tá máa lọ preach. Ìkan tẹ̀ wà, máa nǹkan wà mi ò lè gbàgbé ẹ̀. Ìyẹn òun tún brother kìíní kan là ń pè mo ti gbàgbé orúkọ ẹ̀, òun tún believe jù mí lọ. Ó ṣe ríṣẹ́ lé epo kan báyìí. Mo kàn rí tó gbáwájú ṣọ́ọ̀ṣì kọjá ni. Ó láùdù Wàsíù ẹ̀ ni. Ilé ẹ̀ báyìí ó sọ sí pàkọ́ ni mo ní mo tún pe brother kan náà pé àbí brother kìíní kan ló ń lọ yẹn ni. Kò yọ wá ṣọ́ọ̀ṣì mọ́, kò wá meeting wa mọ́. Fìlà Sàrùmí yẹn ló gẹ̀, wọ́n máa ń tẹ̀ mọ́ pàkọ́ yẹn. Ó tún láùdù Wàsíù. Ọlọ́run ti ṣe mọ́tò gọ́ọ̀fù kan báyìí kékeré. Ẹni tó yẹ pé anything that wá fẹ́ ṣe ní church, àwa kítẹ̀lọ̀. Kìdẹ̀ ṣe workers, mi ò ṣe workers. But ó ní married men. Kò tí yẹ tó wà ní church. Excellent men la pera wá gbà yẹn. Àwa la máa dáwó ti brother kìíní fún. Gbogbo àti mọ̀ pé kò níṣẹ́. Ó ṣe ríṣẹ́ lé epo ni ẹ̀. Ó tún gbáwájú church kò tẹ́ wẹ̀gbẹ́. Ó láùdù Wàsíù ni tó ń ṣorí báyìí. Ó ní ara ti tu bọ̀dá. But ẹ̀ráwọ̀ èèyàn a máa ń tètè gbàgbé ni. Mi ò ní purọ́ fún yín. Èmi sì ń lọ church but kò dàbí tìgbà yẹn. Because ara ti tu èmi náà. Ọlọ́run ò ní jẹ́ a ní ìṣòro. Ìṣòro máa ń léèyàn káàkiri ni. Ẹni tó bá lé lọ sílé Ọlọ́run, good. Ó ti yẹ, ó lẹ́lòmíì lọ sọ́dọ̀ anywhere. Ìṣòro máa ń léèyàn kiri ni. Ó lẹ́lòmíì lọ sọ́dọ̀ àwọn tìbílẹ̀ wa. Ẹ máa wá solution káàkiri. Ẹ jẹ́ ká má fọlọ́run lẹ̀. Either tó ní Muslim o, ti Christian o, nǹkan tó bá ṣàmọ̀ pé ó gbàgbọ́ tẹ̀lé. So ìrìnàjò yẹn ó serious. A ṣe tíì. Ìgbà tó yá, wọ́n tún ní ẹ̀jẹ̀ èèyàn náà fi ń ṣe eruku Òṣòdì. Mo ní ẹ̀jẹ̀ èèyàn. Mélòó lẹ́jẹ̀ èèyàn? Ẹ̀jẹ̀ màálù, sorry. Mo ní ẹ̀jẹ̀ màálù. Mélòó lẹ́jẹ̀ màálù abattoir táwọn ṣe. Ìgbà tí mò ń ṣe tíì, àwọn Igbo, ìgbà míì àwọn Haúsá, wọ́n máa gbówó wá síbi tá ti ń ṣe. Wọ́n máa gbówó fún mi. Can you imagine kán gbé 1 million fún yàn lọ́dún yẹn náà. Gbogbo tíì, wọ́n fẹ́ kó gbogbo tíì tó ń ṣe, àwọn náà fẹ́ kúkúrà. Wọ́n gbówó fún ẹ. Wípé ó yá máa production. Níjọ́ tán bá máa wá kó báyìí, wọ́n máa wa trailer wá ni. Ìdẹ́ ṣe tèmi nìkan ló fẹ́ rà. Malo Vita tó ní Malo petrol station sí. Gbogbo alájọ́ ń ṣe. Wọ́n máa ra ti tèmi, wọ́n máa ra Malo Vita, wọ́n máa ra Jomo Vita, wọ́n máa ra apọ̀n tá à ń ṣe tíì gbà yẹn. Tá à ń supply lÉkòó. Ó ti yẹ. Ṣé bóun ni má lè fi kọ́ lépo, fi kọ́ gbogbo ẹ̀. So I make owó dáadáa lórí ẹ̀. So but ìgbà yẹn mo ti mọ̀ pé tó bá ṣiṣẹ́ ló máa lówó. Gbogbo à ń tanra wa, à ń lé a fẹ́ ṣe ọ̀nà illegal means yẹn. Kì í ṣe pé ò ní rówó. But ṣó lè bẹ́ kalẹ̀. Ó ti yẹ. Kì í ṣe pé èèyàn náà ò rówó before tíì, but ó lè bẹ́ kalẹ̀. If you believe in what you are doing, one day, ó dàbí iṣẹ́ tíátà tí mò ń ṣe yìí ni. Ìgbà tí ń bẹ̀rẹ̀ mo sọ, mo ní kì í ṣe pé acting mi náà ó ṣe ṣákáṣáká bẹ̀rẹ̀. But if you believe in what you are doing, wàá learn. Tó bá ń correct ẹ, wàá tẹ́tí. Nítorí àwọn kan ló ti wà níbẹ̀ before you. Even gan ìgbà tí mò ń act, ẹnu acting ni mo ti kọ́ so many things. Well, your director will direct you. Àwọn ẹlòmíì máa argue, èmi ò ń argue. Mr. Ladi, kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe yẹ kẹ́ sọ̀rọ̀. Kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe yẹ kẹ́ dìde. Tó mọ nǹkan tó ń sọ fún ẹ, o ti grab ẹ̀ nìyẹn. Tó bá fẹ́ kọ́ nǹkan, tó bá ní listening ẹ̀. Tó bá sọ fún ẹ báyìí ló ṣe yẹ kẹ́ ṣe, o ti kọ́ yẹn nìyẹn. Next time o ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ó ti yẹ. Ó pe rẹ̀ criminal. Àwọn ọlọ́pàá dé, ó wá ń sunkún. Director lè ní criminal ò kì í sunkún, boss ò kì í sunkún. Ó ti kọ́ yẹn nìyẹn. Tó bá fẹ́ mọ̀ ni o. Ó ti yẹ. So but today mo dúpẹ́ ibi tí èmi náà bá dé. Mo bá àwọn èèyàn bẹ̀ ni. Mo dẹ̀ mọ̀ wọ́n tí ibi tọ́lọ́run ti gbé mi dé ń bẹ̀ sí. So
gbogbo nǹkan orí náà ni bọ̀rọ̀ àtàwọn ìpàdé tó. ẹ ṣeun gan. Yeah. Bàbá gbogbo ìgbà tí ẹ̀ ń dàgbà bọ̀ kó tó di pé bóyá ẹ rìnrìn àjò lọ sí ìlú òyìnbó bóyá ilé ìwé tẹ́ wà pẹ̀lú àwọn òbí. Bàbá kí lẹ lè sọ pé nǹkan tí ẹ ever regret bóyá tó ṣẹlẹ̀ sí yín tẹ́ padà regret ní pé no kíní yìí ò bá máa ṣẹlẹ̀. Kò yé mi o. Like nǹkan tẹ́ ever ṣe tẹ́ regret nígbà tí ẹ wà pẹ̀lú àwọn òbí bóyá kó tó di pé bóyá ẹ lọ lóyìnbó tó pé bóyá ẹ ṣe nǹkan tẹ́ padà regret lórí ẹ̀ ǹjẹ́ ṣé ó wà ṣá? Ìkan wà nítorí ìgbà tí mo young ó ti yẹ mi ò mọ̀ mo fún yàn lóyún. Ẹ mọ̀ mi ò mọ̀ olóòtú kí ló dé tó rẹ̀? bẹ́ ṣe sọ ẹ tún fi acting sí ẹ mọ̀. Mi ò fi acting sí o, mi ò mọ̀ ni. Ẹ mọ̀ ọmọdé lára méjèèjì èmi àti girlfriend mi bó ṣe lóyún nìyẹn. Kò tẹ́ ṣe ẹ ló dùn mí. Àwọn ọ̀rẹ́ mi ìgbà yẹn tajọ young wọ́n á fi mí ṣe yẹ̀yẹ́. Bàbá Báyọ̀, bàbá Túndé, bàbá oníbejì tó ń bọ̀ lọ́nà. Olóòtú tó bá yẹ pé wọn ò fi mí ṣe yẹ̀yẹ́ kán rọra fi mí lẹ̀ pẹ̀lú wàhálà mi. Ó ti kí ló ń pa àwọn olóòtú lẹ́rìn? Ó ti lóyún. Ṣùgbọ́n màá máa lọ dárò lórí bẹ́ẹ̀dì tí n bá délé. But àwọn ọ̀rẹ́ mi ló kóná sí. Bàbá wọn ń bọ̀ lọ́nà, bàbá oníbejì. Ta ni bàbá bébì? Èmi gan-an àjọ máa yọwọ́ ẹ̀ṣẹ̀ má pè mí bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn ò dẹ̀ ní gbọ́ wọ́n lè tó bí mẹ́rin ṣé mo lè dá gbogbo wọn mú ni? A máa ṣe kó máa fà á ni. At the end of the day Bídèmí náà padà sórúkọ ọmọ. Bídèmí ẹ̀ sílé nígbà tó máa bí. Ó kágbẹ́ nì. Ẹ kágbẹ́. London ni mo ti bára mi. Wow. Wàhálà yẹn ti pọ̀ jù. Bí n lọ síbí ọkọ bàbá bèjì bàbá kínní gbogbo bíi ọ̀rọ̀ mi ló ń sọ. Ẹ mọ̀ kí ọmọ kékeré méjì fúnra wọn lóyún. Oya lọ gba passport. Luckily for me ńgbà yẹn à ń gba visa. O lè gba passport ní Friday kó lọ London ní Saturday or Sunday. Lọ́dún náà lọ́hùn. Visa free ni. Ṣe lọ gba passport yẹn mo ya ra tíkẹ́ẹ̀tì. Sọ fún àwọn òbí mi nínú owó school tán fún mi. Òun ni mo tùjọ mi ò kú lọ school. Mo ti make up mind mi pé mi ò lọ mọ́. Torí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ tó ọdún mélòó gbogbo gbà náà? 21. 20 or 21. Òun náà tó wá lọ kọ́ àwọn family ẹ̀ wọ́n tún ń bọ̀ nílé wa. Àwọn abábọ̀ sí mi pé ọmọ yẹn ti fúnyàn lóyún. Ladi ọ̀rọ̀ náà sọ lẹ̀ yìí. Wọ́n ní ó fọ́mọ wọn lóyún. Mo mọ̀ pé mi ni mo fún lóyún. Kò ṣe sọ ní ìwọ tó ń rán school tí n sì fẹ́ gbowó oúnjẹ ńjọ́ kejì. Mo ń padà sí school ńjọ́ kejì tán máa fún mi lówó. Mo láti sọ pé mi kọ́ ni mo lóyún. Ọ̀síwà náà tó fẹ́ kọ́ ọmọ wọn tí fúnyàn lóyún. Wọ́n láti sọ fún wọn pé ṣe ti gbọ́ nù nǹkan lòun lóyún. Mi ò mọ reason tán fi sọ bẹ́ẹ̀ but ó ṣe dìjà ńjọ́ tà ń sọ yìí ni. Ó lè ìwọ tó wá jẹyán ńlé wa ìwọ tó wá jẹṣú ńlé wa táǹtí mi máa fún ẹ ní kinní tó máa ń dá wọ́ wèrè nǹkan má ṣe bù mí so nìyẹn. Bọ́sí mi ò tiẹ̀ sọ pé ẹ má bọ́ ọmọ wọn so wọn sí mi ò sí nílé wọn ti lọ sọ́jà. Àwọ̀rà wà dé sàlẹ̀ ní tán ṣùbò mi báyìí. Wọ́n yẹn ń fún mi ní ìfàsẹ̀ lọ ń gbá mi létí àwọn fámílì ìyàwó. Òun fún rẹ̀ wá fi yín ó fi ń dá pátìn sí mi lára. Tí bá ṣe aṣọ mi àpé yín bíi 3 ló wà ńbẹ̀.
títí di wá ṣe bó jiná ni àpá eyín yẹn sì wà ń bẹ̀ bíi tàtú lórí. Ó ti yé ìgbà tán ṣáà ṣe gbogbo wàhálà wọn tán ọ̀nà tó yẹ kémi gbà ní bọ̀ tí n bá tẹ̀lé wọn tájọ́ ń lọ bẹ́ẹ̀ yẹn ó máa le jù bẹ́ẹ̀ lọ. Mo ya gbọ̀nà inú igbó àpò òsì ni mo gbà kò dẹ̀ sílé lọ́nà bẹ́ẹ̀ yẹn ọmọ new site ni. At the end of the day mọ̀m sí mi dé látọjà lóde wọ́n wá pè mí wọ́n ní Ladi ṣé lóòótọ́ ìwọ ló fún ọmọbìnrin yẹn lóyún? Mo ní màámi kí n máa purọ́ fún yín èmi ni mo fún lóyún. Wọ́n ní kí ló wá dé tó sọ fún bàbá ẹ̀? Tó gbóná ojú bàbá mi ò lè sọ fún wọn pé èmi tó ń rán school tí máa sọ fún wọn pé èmi ni mo fún ọmọ lóyún. Mo ní èmi ni mo fún lóyún but mi ò mọ bó ṣe lè sọ mi. Alẹ́ ẹ̀ náà àwọn nìkan ti dá lọ sílé àwọn Tèmiládé ọ̀dọ̀ ìyàwó mi ẹ̀ láti lọ sọ fún wọn pé mo ti jẹ́wọ́ fún wọn. So wọ́n dẹ̀ ti gbà yí pé wọ́n ti jẹ́ kán mọ̀ pé a ti gba oyún. Ọjọ́ kejì ló yẹ kí n ti padà sí school. Ó dẹ̀ ní etí pọ̀fún gbọ́dọ̀ fún mi. Mi ò jí nítorí ìjọ Sunday ni. Normally ó yẹ kí n ti jí ìdájí kí n gbowó school. Aago 10 ni mo tó jí. Mi ò lè wojú pọ̀fún mi. Pọ̀fún mi ti lọ ṣọ́ọ̀ṣì kí n tó jí. Bíi 10 ni mo tó jí. Nítorí pé mo ti jí tipẹ́. Nítorí pé mi ò fẹ́ kí èmi àti pọ̀fún mi ká fojú kanra. Nítorí nǹkan tó ṣẹlẹ̀ ní alẹ́ àná. So mọ̀m sí mi ló wá rọ owó àti tó yẹ kí bàbá fún mi. Àwọn náà tó wá ó ní iye táwọn náà máa ń fún mi. Àwọn náà fún mi ní gbogbo owó yẹn wípé kí n máa lọ school. Àti ìgbà yẹn ni mo ti ń save owó yẹn wípé mi ò gbé ní Nàìjíríà yìí mọ́. Yẹ̀yẹ́ yìí ti pọ̀ jù. Èmi lẹ́ ń pè ní bàbá ó ń bọ̀ lọ́nà. Ó dáa ẹ gbà. So gbà tó wó pé báyìí first semester second semester bí ṣe ṣáà bára mi London yẹn. So ṣe ó dàbọ̀ nìyẹn. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ ṣeun gan. Bàbá láti ìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé ǹjẹ́ ṣe rántí àwọn ìdojúkọ má lè gbàgbé tẹ bá pàdé nínú ìrìn àjò? Ẹ mọ̀ ìdojúkọ tó wà ń bẹ̀ ni pé ìgbà tí ń bẹ̀rẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹ̀ ní mọ bọ́n ṣe ń ya fíìmù. Èmi kàn rò bí káwọn débẹ̀ bí báwọn oníkòmọ́ ṣe máa ń ṣe yẹn wípé kánkàn gbé kámẹ́rà ká dẹ̀ máa sọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí náà. Ìgbà tí ń débẹ̀ ni wọ́n á rí i pé ká ya nǹkan tá máa yà láàrin 2 hours ká dẹ̀ máa lọ́lé. So the first day tí mo kọ́ bẹ̀rẹ̀ gan-an mo á rí i pé ṣé wàhálà báyìí pọ̀ ń di kìíní tán máa ṣe cut. So but ibi tí àwọn ìdojúkọ tí kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tí kọ́kọ́ bẹ̀rẹ̀ tí mo ní bọ̀ yẹn gbowó mi lọ. Mo tún lọ bẹ́ lómi ìyẹn náà tún ṣe the same thing. Mo lọ béèyàn kẹta ìyẹn náà tún ṣe the same thing. Mo kàn wò wípé tèmi bá fẹ́ ṣe nǹkan máa ṣáà make sure wípé kí ni ó wà ń bẹ̀. So mo make sure wípé I must get to the bottom of this filmmaking. So at the end of the day tí mo ti yanjú yẹn ìgbà tí mo tún wá fẹ́ máa struggle yìí pé kémi náà kó tó mọ̀ láti di star kì í ṣe nǹkan tó easy. Ìgbà tí n tún wá fẹ́ máa lọ káàkiri pé kán máa pè mí síṣẹ́. So ẹlòmíì tó bá pè ẹ́ nítorí pé ò tí ì di star do you believe pé nǹkan tó yẹ kán fi ijọ́ kan ṣe ó lè jẹ́jọ́ kẹta náà tó máa ní oníṣẹ́. Mo dẹ̀ ní business tèmi tí mò ń ṣe gangan. Ìjọ́ kẹta yẹn gan-an wọ́n kàn lè jù ẹ́ síbì kan dẹ̀ pọ̀ mérò and that's it. Mr. Ladi ẹ bọ́ síbí ẹ kàn máa ní hallelujah cut ó ti tán. Ẹ ti ṣetán Mr. Ladi ẹ máa lọlé. Ìgbà míì oríṣiríṣi èmi gan ìwọ̀sí mi lè sọ̀rọ̀ sí ọmọ ní ẹni tó bá lágídí tó stubborn kó má yà sídìí fíìmù. Nítorí pé àti rọ́nà lọ ẹ̀ ó máa difficult. Ẹni tí ò bá ní sùúrù tó bá ní anger issue
àti lọ sí di fíìmù ẹ̀ máa le nítorí tí mo kò ní fẹ́ kí nǹkan ta lé òun. bẹ́ẹ̀ni. So problem tó wà ń bẹ nìyẹn. Ẹ ṣeun gan. Yeah. Ẹ ṣeun gan bàbá. Yeah. Bàbá gẹ́gẹ́ bí àgbàlagbà àti gẹ́gẹ́ bí eléré orí ìtàgé tí ẹ jẹ́, ǹjẹ́ ẹ ti ever encounter anything like spiritual battle rí? Ó ga o. Ṣé mo èmi ń tèmi èmi kàn máa ń tí nǹkan bá ṣe mí Bẹ́ẹ̀ni. mi ò ń rò lọ sí pé bóyá èèyàn ń ṣèyàn. Èmi kàn máa ń wòó pé bóyá àmúwá Ọlọ́run àbí bóyá bó ṣe fẹ́ ṣẹlẹ̀ bóyá ó kàn fẹ́ rí bẹ́ẹ̀ náà ni. But mo ti lẹ́nu ìgbà tí ń bẹ̀rẹ̀ mo ti rí àwọn nǹkan kan. Mo ti l'accident àtọ̀ ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin. Èmi ò mọ nǹkan tó fà á mi. Ìkan tẹ̀ wà mo mọ̀ pé èmi ni mo fà á. Mo sùn lọ lórí steering ni. Ọlọ́run ló ní kí mọ́tò máa bọ̀ ní kéèyàn máa lọ báyìí kó wá sùn lọ kí mọ́tò ẹ wá lọ báyìí. Ọmọ pé tá jẹ́ tírélà ló ń bọ̀ èèyàn mo ti sùn lọ. But luckily for me bí mọ́tò mi ṣe lọ báyìí inú kòtò kan inú igbó ni mọ́tò mi lọ já sí. Gbogbo mọ́tò wọ́n ti dúró wọ́n ti tò lọ eléyìí náà ti tò lọ. Ó kàn ṣáà fi sí reverse. Luckily mọ́tò yẹn ṣì ń ṣiṣẹ́ but so bí ṣe rú yọ láti inú kòtò yẹn mo kàn rí pé àwọn mọ́tò ti pọ̀ gan tán kò dẹ̀ sí nǹkan tó ṣe mí. So kí ló dẹ̀ ṣẹlẹ̀ Ọ̀fà ni mo ti ń bọ̀ a lọ ṣeré náà ni. Mo tún ti lérè mí ní Lẹ́kì. Mo wá ń kánjú wípé ọmọ Ọ̀fà s'Èkó jìnnà kí wọ́n máa lọ dúró dè mí. Even gan àwọn àfọ́dù sọ pé Mr. Ladi á ti gbòtẹ́ fún yẹn sùn ẹ tẹ̀ sùn 2 hours kẹ́ tó máa lọ s'Èkó. A ṣetán ní bíi 6 ìdájí la ṣetán. Mr. Ladi ẹ sùn díẹ̀ kẹ́ tó máa lọ s'Èkó. Mo ní tí n bá fi sùn àti jí mi máa yọ á ṣiṣẹ́ mọ́jú ni. Ó ní kó jẹ́ máa lọ máa take risk yẹn. Mi ṣe bọ́ sọ́nà nìyẹn. Mi ò tí kúrò l'Ọ́fà. Ọmọ àwọn atẹ́gùn ìdájí ó ti ń lẹ ojú mi pọ̀. Mi ò tiẹ̀ tí kúrò l'Ọ́fà gbogbo ẹ̀ tutù tó ọmọ atẹ́gùn ìdájí yẹn. Ojú ọ̀nà báyìí mò ń wo kí n má sùn bẹ́ẹ̀ ni mo ládùú music mo ṣe gbogbo ẹ̀. Ìgbà t'órun máa wá báyìí mo wọnú ibẹ̀ yẹn lọ ni. So ìkan wà bóyá Lẹ́kì náà ni mo ń lọ àbájá accident ńlá oríṣiríṣi accident lẹ́nu iṣẹ́ yìí àìmọye accident á ti tó ẹ̀mẹrin àbí ẹ̀márùn. Ìkan wà tó jẹ́ pé ibi iṣẹ́ náà ni mò ń lọ condemn ni mọ́tò yẹn jeep ni ó condemn Toyin vehicle náà fi wá gbé ẹsẹ̀ ìyá ni mọ́ táyà mọ́ bíi kínní. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ojú rí gan ojú rí o. Àìmọye nǹkan míì tó máa ṣèyàn lára. Èmi kàn ń ka nǹkan kún ni tí n bá ti gbàdúrà àtàwẹ̀ ó ti yẹ. So oríṣiríṣi ń ṣẹlẹ̀ but Ọlọ́run ló ń kó mi yọ. Ẹ ṣeun. Bàbá ẹni tí ẹ fún lóyún ní ìgbà yẹn ó tó di pé bóyá ẹ travel out lọ London ǹjẹ́ ṣáwọn náà lẹ padà wá fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó padà sílé? No. Òun kọ́ ni mo fẹ́ o. Nítorí kí n tó dé láti London òun náà ti marry nítorí mo pẹ́ díẹ̀ ní London màá lò bí I think 5 years. So ìgbà tí màá dé ẹlòmíì ti bá ń fún lóyún. Ó ti yẹ. So èmi náà dẹ̀ lè blame ẹ̀ nítorí kò jẹ̀bi mi. Understand? Kò jẹ̀bi mi. Ọmọ mi kéré òun náà kéré. So wọ́n ní nǹkan tá a bá fi sílẹ̀ léwúrẹ́ ń gbé. Ìgbà tèmi ti lọ tí mò ń struggle bí ṣe máa wà okay lọ́hùn kí n tó sanwó ilé sanwó gbá. Ibi tóun náà ti ń fẹsẹ̀ palẹ̀ kiri ń bì. Kò dẹ̀ ṣe ẹni tó bàjẹ́ bẹ́ẹ̀. Èèyàn kan ti bá handle ẹ̀.
ó ti yẹ wọ́n ti bá handle ẹ̀ ọmọ tó dẹ̀ pé ó wà fragile tẹ́lẹ̀ kíákíá ní ikùn ẹ̀ ga so ìgbà tèmi náà dẹ̀dẹ̀ bọ̀bọ̀ làgùtàn wò ni kò lẹ́bi mi we are still good friend but ó ti wà lé ọkọ mi nítorí pé ọmọ yẹn wà Bídèmí ó wà. ẹ ṣeun gan bàbá a rí pé nínú àwọn sinimá tí ẹ máa ń ṣe a rí pé part tó máa ń sábà fi yín sí part tó yẹ pé bí olówó bí big man tí ó wà unusual pé ká rí pé bíi pé kọ́ fi yín sí part tó yẹ pé kẹ́ tálákà kẹ́ ṣe bíi tálákà bíi big man ṣá làjẹ́ ilẹ̀ máa ń sọ fún wọn gangan pé part olówó ni ẹ fẹ́ gbé. àwọn màálù mọ nǹkan tó ibi tán máa ń tì mí mọ́ nìyẹn ibi tán máa ń sábà róòlù tán máa ń sábà fún mi nìyẹn kì í ṣe pé rárá ni mi ò tí ì ṣe ẹni tí ò lówó bọ̀ ẹni tí ò lówó mi ó máa padà wá lówó ni nínú fíìmù ní ọmọ at the end of the script wọn àákàndé pé ó ti wá lówó ó ti yẹ wọ́n ti máa ń fi mí ṣe ẹni tí ò lówó náà but reason tán fi ń ṣe kò yé mi nǹkan tán máa ń sábà pè mí sí náà nìyẹn ṣá ó ti yẹ so ọmọ pé àwọn ní fíìmù wọ́n bá ti wù ẹ́ wọ́n á ti ní kíní ni má ní máa dà fún kíní ni má ní máa dà fún so bí ṣe bára mi di bàbá olówó nìyẹn. ẹ ṣeun wọn bàbá gẹ́gẹ́ bíi pé ẹ rẹwà lọ́kùnrin mo mọ̀ pé kò sí obìnrin tó máa rí tí kò ní fẹ́ bá yín lọ bàbá báwo lẹ ṣe ń ṣe gangan ní industry because tá bá jókòó ká wò tá bá wo bí industry yẹn ṣe rí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ báwo lẹ ṣe ń tẹ̀ bá lọ bá wọn máa wá bá yín báwo lẹ ṣe ń yẹra fún wọn tó yẹ pé a gbọ́ pé anything like scandal kankan nípa Mr. Ladi Folarin o wọ́n ṣe báyìí báwo lẹ ṣe ń manage nǹkan. wọ́n wá bá mi zero náà bá ń bẹ̀ ẹ́ńjìnì mi ò dá mọ́. ẹ́ńjìnì yóò dá mọ́ kẹ̀. bẹ́ẹ̀ bá tì mí kẹ́ pa mí sí 2 ẹ́ńjìnì mi ò ní ṣiṣẹ́ ẹ máa rọ́ mi ẹ máa yọ ẹsẹ̀ fún mi kí kinní burúkú yìí kó tó gbéṣẹ́ so ẹni tẹ́ fẹ́ wá bá then èèyàn náà ti ń kó ní stage tẹ́ sọ yìí ó sì yẹ nǹkan tí mo ti bẹ̀rẹ̀ mo sọ fún yín pé 21 mo ti fúnyàn lóyún so àti 21 mi ní SS1 ni tàwọn ọmọ òwò yìí tó mọ̀ pé eré tí wo gbàtà tí ń sáré bọ̀ ṣẹ́sẹ̀ ò ní ròyàn ni so eré wò lèèyàn tó ń sá sí wọ́n ti dé ipò jẹ́gẹ́dẹ́ ni mo wà ń sìn sáré kiri wọn wọ́n bá mi káàbọ̀ náà ní kúlẹ̀ ó ti yẹ anyway mi ò mọ̀ bóyá Jésù ti gbà lọ́wọ́ mi ni kò tẹ́ yé mi bọ́ mi ò sáré gbogbo ẹ̀ mọ́. bọ̀ nígbà tẹ́ wà ní ìwé ẹ hot díẹ̀ àbí ẹ dà nǹkan rú. ọmọ pé ìgbà ewé nìyẹn pàǹgìrìn ni tó mọ̀ tó bá ra mọ́tò tuntun tó máa ń yẹ omi ẹ̀ wò tó máa ń wo ọ́ìlì gbogbo ẹ̀ máa pé sí tí àrọ̀bà ní mí mi ò ń ṣe mọ́ ẹ̀ fáyà lọ ni. ọwọ́ kan kick and start ni tó bá ti wọlé báyìí gbogbo ẹ̀ tí mo ti start lẹ̀ bọ́ ìsìn ara ti ń dára àgbà bọ́ a kì í ṣe pé rárá náà ìyàwó mi ń gbádùn mi. ẹ ṣeun gan ọ̀dọ́ gbogbo ìgbà tí ẹ fi bẹ̀rẹ̀ pé ẹ fi bẹ̀rẹ̀ eré orí ìtàgé tí ẹ ń bá wọn lọ ń ṣe sinimá lọ́tún lọ́sẹ̀ ṣe mọ̀ pé wọ́n máa ń pè kankan ní orogún òwò ǹjẹ́ ṣó wáyé nígbà tí ẹ darapọ̀ mọ́ àwọn eléré orí ìtàgé wọn gbá balẹ̀yìn arákùnrin tó sígbọnlẹ̀ tó pupa tó yẹ pé òun ló ń lò gẹ́gẹ́ bí èèyàn tó ń hot lọ́wọ́lọ́wọ́ yìí ǹjẹ́ ṣé ẹ rí nǹkan tó jọ bí orogún òwò láti ọ̀dọ̀ àwọn akẹgbẹ́ yín tí ẹ jọ ń ṣiṣẹ́ eré orí ìtàgé. orogún òwò nídìí iṣẹ́ fíìmù orogún òwò nídìí iṣẹ́ fíìmù gbogbo iṣẹ́ ni orogún òwò máa ń wà
but tí orogún òwò ti ṣe fíìmù tó bá wà ó lè mọ̀. Ó ti yẹ because ẹni tí ẹ̀ ń sọ wípé ẹjọ́ ń ṣe orogún òwò tó bá rí ẹ náà máa kí ẹ náà ni. Ó ti yẹ so ó lè mọ̀ pẹ̀lú ẹni tí bóyá ó ń wo pé ẹni tó ń bóun ò ní mọ̀ tẹ bá ríra yín ẹ máa kíra yín. So akàn ṣe títí ojú ti rí bàbá mi ojú ti rí ìgbà tí màá fi dé sí Nàìjíríà láti Germany ọmọ oṣù yọ̀ǹgì gbà yẹn náà. So things are so difficult nígbà yẹn. Mo sọ fún ẹ àwọn nǹkan tó máa ń ọmọ tó bá dé láti abroad ẹ máa expect Daniel tí wọ́n ní Daniel máa wá January wọ́n ní kinní kan máa wá ní March wọ́n mà ní Jídé náà ń bọ̀ ní kinní àwọn lẹ máa expect bí ọmọ pé tán bá ti dé ẹ máa ṣe fàájì tán bá ń lọ ọ̀rẹ́ kò sí nǹkan kan. Títí in fact nǹkan tó sọ mí di pé mo wá ń di ẹni tó lọ ń gbàdúrà Happy New Year ló sọ mí di. Mo dẹ̀ ti yó wọ ṣọ́ọ̀ṣì. Ẹ yó wọ church. Mo ti yó bí èdè Jésù. Táyé pé wọ́n máa ń tẹ̀sì yàn kó tó wọ ṣọ́ọ̀ṣì ni. Wọ́n ò ní jẹ́ wọ ṣọ́ọ̀ṣì ń jà yẹn. Mo lọ fẹ́ ṣe Happy New Year tán máa ń ṣe yẹn. 5 minutes to 12 ni mo wọ bẹ̀ lọ́dún yẹn lọ́hùn. Ó ṣe yọ̀ǹgì. But ìgbà tọ́lọ́run máa wá ṣe intention tèmi nìyẹn. À ń pe pásítọ̀ kan ní pásítọ̀ Bọ̀dé jígbàgbé sọ́ọ̀nì wọn òun ló sọ mí di Kristẹni ní Redeem Power House of Assembly ní Bàrígà. À ń pè ń Bọ̀dé èmi fẹ́ lọ ṣe Happy New Year ọmọ pé wọ́n ti jókòó tán táìmù táwa dé ìta a kàn máa dúró báyìí speaker ni a máa bọ̀ bí màá yẹn ṣe wá ń preach ó wá bí ìgbà tó yẹ pé ó ń sink sí mi ní ara ó ń sink sí mi lórí mo ń kàṣẹ so ìgbà táwọn èèyàn ṣe Happy New Year tán ọmọ pé á fọ̀fọ̀n tó wá ṣọ́ọ̀ṣì máa lọ nítorí nǹkan tí gbogbo wa wá ṣe nìyẹn èmi wá refuse láti lọ mo ṣe wá lọ jókòó ó wá ń gbọ́ preaching máa yẹn ó wá ń wọlé sí mi lára ọmọ máa yẹn káàsì mi gan débi pé láti ijọ́ yẹn mi ò pa ṣọ́ọ̀ṣì jẹ kò mọ reason mo kàn di mẹ́mbà ṣọ́ọ̀ṣì mo dẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì gbogbo mo dẹ̀ ní problem gbà yẹn gbogbo ìṣòro kìíní kan evangelism gbogbo ẹ̀ ní máa lọ. Tó bá ṣe tọ́lọ́run ádò jẹ́ mùsùlùmí àbò jẹ́ kìrìsìtẹ́nì ọlọ́run á ṣe tiẹ̀ o. Mo sọ mo dẹ̀ tún sọ gbogbo nǹkan tí mo béèrè lọ́lọ́run ṣe fún mi nítorí mo rìn nílànà ẹ̀ mo rìn nílànà ọlọ́run mo dẹ̀ rí àánú ẹ̀gbà ó nawọ́ sí mi. So you understand so mo pè ó dá mi lóhùn as you understand so bí ìrìn àjò mi ṣe rí yẹn bọ́ ní ti ojú rí ṣá ojú rí nítorí ìgbà tí màá fẹ́ ìyàwó mi náà ṣọmọ èmi ti gbé labroad ìgbà tó yá tí gbogbo nǹkan ti dàrú ilé wa ni mo padà sí ìgbà tí dẹ̀ máa fẹ́ ìyàwó mi òun ló jẹ́ kí n lọ gbalé mi ò ní intention mi ò ríro nítorí mo ní yàrá kún lé popsi mi òun ló ní láéláé a lè gbé bẹ́ẹ̀ mo ṣáà gbọ́rọ̀ sí lẹ́nu bá ṣe kú lọ nìyẹn rúmà palọ̀ la gbà lọ́dún yẹn lọ. Do you believe pé ẹnì kan àti àwọn pọ́ọ̀tì kan la kó lọ síbẹ̀ kò sí nǹkan kápẹ́ẹ̀tì tán máa ń tẹ́lẹ̀ àwọn la gbé lọ bóyá pẹ̀lú pílò so ilẹ̀ẹ́lẹ̀ sitting room yẹn la kàn tẹ́ sí tá à ń sùn a dẹ̀ gbé fáànù lọ wọ́n nígbà tí màá fi kókó ń bẹ̀ kò sí nǹkan tí ò sí ń bẹ̀ ní ilé yẹn kò sí nǹkan tí ò sí ń bẹ̀
So to God be the glory. Ìrìn àjò tó ṣe kíní ni but ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣeun gan bàbá. Yeah. Bàbá gẹ́gẹ́ bí eléré orí ìtàgé tí ẹ jẹ́ gangan, ǹjẹ́ torí nǹkan tí mo gbọ́ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ tí King Dr. Saheed Òṣùpá sọ, wọ́n ní àwọn fi oògùn làwọn ṣe tí àwọn fi jẹ́ kí ìrìn àjò wọn kó fi yá ní music industry. Bàbá gẹ́gẹ́ bí eléré orí ìtàgé tẹ́ jẹ́, ǹjẹ́ ṣé láì ṣògùn ǹjẹ́ ṣéyàn lè dé ibi tó ń lọ? Bóyá kéèyàn mókè, ǹjẹ́ ṣéyàn lè débẹ̀ láì ṣògùn, pé láì ṣe ájò, láì fàájò kún, ǹjẹ́ ṣéyàn lè tètè débi tó ń lọ? Tó bá ṣògùn, Bẹ́ẹ̀ni. ìyẹn ò ní kó dókè. Ó dẹ̀ lè ṣògùn kó dókè. But kò sí nǹkan tó ṣe tí ò ní ọwọ́ Ọlọ́run nú. Ó lè ṣògùn kó dókè. Ó dẹ̀ lè má ṣe kó dẹ̀ dókè náà. Ọlọ́run ní í ṣe fẹ́ dà. Púpọ̀ àwọn tó wà ní industry, bóyá 80% ló ń ṣògùn. Ṣé gbogbo 80% ló dókè? Ṣé gbogbo 80% yẹn ló dókè? Ìgbà tí mò ń ṣe iṣẹ́ tíì, yẹn, ó ní time kan tọ́jú ò yá mọ́ rárá. Torí àwọn nǹkan kan wà, màá sọ nǹkan kan fún ẹ. There was a time tí mò ń ṣe tíì. Mo wá gba ọmọṣẹ́ kan. Tó bá di 6 Deeper Life ni, á ní òun lọ sí ṣọ́ọ̀ṣì. Ó lè jẹ́ gbà yẹn á ní supply tá fẹ́ ṣe. Màá wá sọ fún yín pé kó mú kan nínú ṣọ́ọ̀ṣì tó máa ń lọ 6 ìrọ̀lẹ́ yẹn, tàbí kó fèsì iṣẹ́. Ó dẹ̀ ní òun máa mú ṣọ́ọ̀ṣì. Ọ̀sẹ̀ tó tẹ̀lé, business mi dàrú ni. Ṣé mo pé mo challenge Ọlọ́run ni? Èmi ò realize o. I don't realize it. Mo ní kó mú kan nínú ṣọ́ọ̀ṣì ẹ̀. Ó ní program tó máa ń lọ fún 6 every day. Wọ́n á ní kó dì kan mú nínú ṣọ́ọ̀ṣì, àbí kó fèsì iṣẹ́ tà sí. Ó dẹ̀ ní òun máa mú ṣọ́ọ̀ṣì. Bó ṣe work out ni. Bàbá, á fẹ́ tó ọdún kan Ọlọ́run tó gbẹ́bẹ̀ mi, nítorí pé èmi náà gba àdúrà. Orúkọ yẹn lọ ni. Orúkọ tó mọ̀ pé mo nájà mi ń yá lọ́jà. Kò yá mọ́ rárá. Wọ́n á fẹ́ sọ nǹkan kan. Nígbà tọ́jọ́ yẹn ò yá, mo wá tọ àwọn oníṣègùn kan lọ. Wọ́n ní bàbá yẹn ló gbóná gan ní those days. Ó ti yẹ, ìgbà yẹn mi ò tẹ̀ tí bẹ̀rẹ̀ sí ní lọ sí Redeem tí mo sọ yẹn. Ara nǹkan tó lé mi lọ ṣọ́ọ̀ṣì ni àánú òun ló gbóná jù. Àdọ́dọ̀ bàbá yẹn ní tirẹ̀. Ó ní dúró lórí odó. Mo dúró lórí odó. Ó ní ká ra ìṣojú mi níbẹ̀ náà ló ṣe ní. Ó ṣáà ní ká ra adìyẹ funfun. Ká ra àwọn nǹkan kan. Ọjà tí ó yá tí mo jà àwọn èèyàn gbèsè. Owó tí mo tún end up láti ná síbẹ̀ yẹn. Tí ò bá fẹ́ máa wọ lọ́dún yẹn lọ́hùn, bá fẹ́ wọ 30,000. 30,000 gbà yẹn sísìn owó gidi ni o. Àdúró lórí odó. Ó ní kí n máa lu kíní. Ìgbà tó tẹ̀ tún máa ṣe, wọ́n tún ní lọ bú iyẹ̀pẹ̀ ọjà 7 wá. Iyẹ̀pẹ̀ ọjà 2 gan mò ń làágùn ni. Báwo ló ṣe fẹ́ bu iyẹ̀pẹ̀ ní ọjà ní ìdìgbà onígbà? Iyẹ̀pẹ̀ ọjà 7 ń lọ bù wá. Abu iyẹ̀pẹ̀ ọjà 7. Àdúró lórí odó. Wọ́n mú gbogbo ṣẹ̀kẹ̀rẹ̀ sétí. Wọ́n ṣe gbogbo ẹ̀. Bí ìgbà tí ọjà yẹn tún wá wọ́ọ̀sì ju ti tẹ́lẹ̀. Ṣé bí mo tẹ̀ sí ń tà díẹ̀díẹ̀, ó wá wọ́ọ̀sì finally. Orúkọ yẹn ò tẹ̀ lọ rárá. Ọjà mi ò move rárá. Lẹ́yìn gbogbo a lọ ṣe kó tó ti pé wọ́n á lọ sí Happy New Year kan la fẹ́ ṣe tún. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbàwẹ̀ lọ sóòru lọ gbogbo ẹ̀. Ọjà yẹn wá pick padà. Ọjà yẹn láti pick padà. So
ojú ti rí gan àìsíwálè tí ò bá sówó oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ ẹ̀mí èṣù máa ń wọ ọkàn wọn yẹn tí ò bá sí owó but tí wọ́n bá nígbàgbọ́ and anything tó bá ń ṣe tó bá kó oúnjẹ one day wàhálà ló yọ ẹlòmíín wà ní iṣẹ́ wa yìí tó bá ti ní problem díẹ̀ báyìí ó sá lọ nìyẹn ẹlòmíín ti lọ ọdún mẹ́ta tó bá máa padà dé àwọn tó filẹ̀ ti tó bá rí wọn tán ra mọ́tò tán ra gbogbo ẹ̀ á tún wá máa sábọ̀ padà àwọn aláforítì ni àwọn òkú oúnjẹ táwọn bá sá lọ náà wọn ní mèkẹ́ wọn ní wọn láforítì ni tó bílẹ̀ ayé ṣe rí nìyẹn my brother. ẹ ṣeun gan bàbá tá bá ní ká wo industry àgàgà ti Yorùbá presently a rí pé àwọn obìnrin nínú industry àwọn ló ń ṣe dáadáa tá bá níbi pé kó ṣe dáadáa àwọn ló ń break record àwọn ló ń set record pé tá bá ní ọjà tó tà kó fi sinimá àwọn ló ń tàjọ bàbá kí ló fà á tó fi rí bẹ́ẹ̀. èmi ní bùkátà. ẹ̀yin ní bùkátà. most of àwọn ọkùnrin industry nǹkan tó ń lé wọn ta ló fẹ́ fọkùnrin lówó àwọn ní aláfẹ̀yìntì tójú ẹ bá rẹwà dáadáa tó wọṣọ tó ṣe irun tó ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ ṣe tó wọnú fíìmù tó kó gbogbo àyà jáde tó kó gbogbo ẹ̀ jáde ará Amẹ́ríkà máa pè wọlé ará London máa pè wọlé sínétọ̀ máa pè wọlé ta ló fẹ́ pè wọlé fún wọn mo béèrè ni o. bàbá ṣe bẹ́yìn náà ṣe rẹ bàbá ẹ̀yìn réyàn pè yín wọlé. ta ló fẹ́ pè mí tóbìnrin náwó bí ọkùnrin ni tán bá pè ẹ́ gan-an tóbìnrin lè náwó bọ́kùnrin ṣe ń náwó tóbìnrin bá pè ẹ́ tó lówó lọ́wọ́ tó bá pè ẹ́ kó tó rí 1 million gbà lọ́wọ́ ẹ̀ á fẹ́ wọ ẹ pa obìnrin kì í ṣe pé wọ́n ní pè ẹ́ wọ́n máa sọ jẹ́ kó mọ̀ pé sit down there mò ń bọ̀ tó bá ṣọ́ra ẹ wo gbádé mi all those things bọ́ ọkùnrin mowó ná gan wọ́n ya wèrè gan nínú àwọn ọmọ wa kan wà tó yẹ pé Amẹ́ríkà lẹni tí mò ń sọ yìí ló wà kò tí ì yẹ Amẹ́ríkà ló wà ẹni ọmọ wa tó ń be friend kò tí ì fọwọ́ kàn báyìí ó ti send mọ́zù sí obìnrin lè ṣe yẹn ìfẹ́ orí fíìmù ni o ìfẹ́ orí fóònù hello there how are you tó ti jẹun lénìí mi ò tí ì jẹun give me a kiss ó dẹ̀ send mọ́zù Toyota Camry ńlá ó send ẹ̀ sí ọ̀n tí ìrira yí pé wọ́n dira wọn mú báyìí o bí life àwọn ọkùnrin ṣe rí nìyẹn tó bá ti gba tóbìnrin yẹn ó lè send anything ó lè kọ́lé fún tóbìnrin bá kọ́lé fún ẹ it's okay má jẹ́ ká sọ̀rọ̀ jù obìnrin ò náwó gbàgbà bẹ́ẹ̀ wọ́n máa náwó fọ́kùnrin but àwọn náà máa ní command lórí ẹ̀ ìwọ tó bá dẹ̀ ṣe kinní tó mọ̀ pé o fẹ́ a máa gbọ́rọ̀ sí lẹ́nu jókòó síbẹ̀ má lọ síbẹ̀ ó ti yẹ àwọn ò fẹ́ kóbìnrin míì tún máa kó gbẹ̀ mọ́ ẹ lọ́wọ́ ọkùnrin ò kíyà ọkùnrin mi ò bá gbẹ̀ ọkùnrin tó ń fìyàn sóòtẹ̀ tó ń fi obìnrin sóòtẹ̀ l'Àbújá nínú àwọn politician wa yàrá almost 400,000 kó fún obìnrin síbẹ̀ ó lè lo ọ̀sẹ̀ méjì ń bẹ̀ ẹ̀ẹ̀kan ṣo ló máa rí á dẹ̀ máa jẹun á máa ṣe gbogbo ẹ̀ lóòtẹ̀ ẹ̀ẹ̀kan ṣo ló kàn máa sáré wọlé wá pàápàá ni èyí kó fẹ́ sùn bẹ̀ ṣé ò lákèké nínú ó dẹ̀ ti ná almost 2 million or 3 million so kì í ṣe pé èèyàn ní rí èèyàn pèèyàn but àwọn obìnrin tẹ́yìn bá dẹ̀ rẹ ni pè mí gan adélébọ̀ bíi tèmi ni. ẹkẹ ti réyàn pè yín. wọ́n máa pè ẹ́ àwọn ní pè ẹ́ bọ̀ wọ́n máa ṣe sí ẹ tán bá dẹ̀ ṣe sí ẹ kì í ṣe sáìsì kékeré èèyàn àtàjọ jẹ́gbẹ́ ni àwọn èèyàn ò dẹ̀ fẹ́ kó lọ bá ṣe sí so èèyàn náà máa jókòó sáyé ẹ̀ ní bàbá mi
ẹ ṣeun gan. àgbà fọlọ́run. ẹ ṣeun gan. Bàbá gẹ́gẹ́ bí àgbàlagbà tí ẹ jẹ́ torí ó dà pé ẹ ti ní àwọn knowledge àwọn experience kankan tí àwọn àgbàlagbà tẹ́yìn sọ yìí tó bá máa ṣe sí yẹn irú ọwọ́ wo ló máa ń yọ tó pé tó bá máa ṣe sí tẹ́ máa mọ̀ pé eléyìí idán mi ni ó ń ṣe sí mi báwo lẹ ṣe máa ń tètè ń pick. ṣé àgbò ṣe ọmọ kékeré rí ni bọ́mọ kékeré ṣe ń ṣe sí ọmọdé ẹgbẹ́ náà ni àgbàlagbà náà ṣe máa ṣe síra wọn. Bọ́ ṣe máa ń ṣe ẹni. Kí ló ń ṣe ẹjọ́ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́ mi ò láìkí ó dà pè mí ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe náà ẹ ti yẹ ẹṣẹ́ ọmọdé ẹ̀kú lórí tí wọ́n bá tan green light tí ò ní mọ̀ ni tó bá tan red ó mọ̀ náà ó ti yẹ tó bá rẹ́rìn tó rẹ́rìn ń jọra wọn géèmù ti dán nìyẹn bọ̀ tó bá ṣe tó rẹ́rìn sí àbò fọwọ́ kan tó ní kí ló fẹ́ bá yẹn wá red light ló fún yẹn ìyá tán ló ń jẹ́ bẹ́ẹ̀ kò tá sí ẹni ẹ kò ṣe ti ẹni ẹ kò gbà tiẹ̀ so géèmù ni ó máa yéra yín just like bẹ́ẹ̀ náà ṣe é ṣe. àwọn wà ní ọ̀rẹ́ tí mo yín gangan nínú industry tó pé lè dárúkọ. mi ò sí ọ̀hún ṣe kàtọ́ gbogbo wọn náà lọ́rẹ́ mi gbogbo wọn lọ́rẹ́ mi náà sọ́gà bìlú máa ní dádì mi nìyẹn àwọn ọ̀gá wa Yínká Quadri Latin gbogbo àwọn ọ̀gá wa nìyẹn gbogbo wọn náà lọ́rẹ́ mi mo dẹ̀ tún láwọn ọ̀rẹ́ ṣáìsì yín báyìí àwọn Òkìkí àwọn Olúmídé Akínkúnmi Fólì gbogbo wọn pọ̀ gbogbo wọn ní indọ́sítì ọ̀rẹ́ mi ni wọ́n. ní personal ẹni ò sábà nọ́ta. ní personal friend ẹ pé ẹni ìtọ́ pé tí party bá yọ ẹjọ́ ń lọ bóyá ẹjọ́ ń jẹun pọ̀ tẹjọ́ ń tọ́ pé just personal friend. jẹun pọ̀ ní èjì mi ò really ní bóyá nítorí style tèmi mi ò really ní jẹun pọ̀ tó ń sọ yẹn bọ̀ tán bá pè mí sí party a máa lọ tèmi náà bá need one party mo lè pè wọ́n mi ò lẹ́sẹ̀ bí a ń torí iṣẹ́ tí mo ń ṣe ọmọ pé ṣé òtẹ́ o ò ní fẹ́ kú òǹbẹ̀ tó bá ti kú òǹbẹ̀ gbogbo owó short time ọ̀n ní kó lẹ̀ ó ti yẹ tó bá ti kú ní iṣẹ́ òtẹ́ ó wà time consuming wọ́n tó bá ṣe òtẹ́ o máa fẹ́ wà ńbẹ̀ that's why ìgbà mi most times síbẹ̀ ni mò ń sùn ọ̀n ní kó wólẹ̀ gbogbo owó short rest yẹn ọ̀n ní kó lẹ̀ owó lodging gan tó bá tètè dé láàárọ̀ wọn ò súnbẹ̀ náà ni àwọn ò tà ó ti yẹ wèrè ní gbogbo àwọn ọmọọṣẹ́ tá ń gbà wọ́n máa gbówó lọ ìtorí ẹ̀ làá náà ṣe máa ń garùn most times ó lè jẹ́ báà ni máa wà ó ti yẹ kí máa lẹ́gẹ̀ báyìí mo dẹ̀ ń fojú tẹ̀lé wọn ta ló wọ yàrá ẹ̀ ó dé fẹ̀dárù you come visit person you no visit oya let's go there wàá wà lórí ìjókòó wọn tún fẹ́ gé ẹ wọ́n gba yàrá ẹlòmíì gba yàrá ẹni tó gbà àwọn ẹlòmíì wọ́n á sanwó lodging 2-3 hours wọ́n ti kú yàrá wọ́n bá tó wá lẹ́lòmíì tó fẹ́ gba lodging yàrá tí ẹni tó gbà yẹn tó ti kúrò tí yẹn ti sọ pé òun ti ṣetán òun ti ń lọ owó lodging ló san àwọn atúwá tún yàrá tà pẹ́lòmíì tó ṣẹ̀ ń bọ̀ tó bá jókòó re àpò títí wọn nìyẹn lọ so iṣẹ́ òtẹ́ kò ń jẹ́ kó lè kéèyàn lè máa jáde káàkiri ọkùnrin tí bá bí ṣe wà ń bí wà á máa wé gbà wọ́n ti pa mí àwọn ọmọ yẹn ti pa mí bó débẹ̀ ń sin àtà ni wọ́n gba short rest méjì àtà náà ni so òun jẹ́ kí n lè lọ káàkiri máa ọjọ́ understand nǹkan tó máa ń sábà fà ní but mo náà wọ̀n rẹ̀ ṣe pé mi ò lọ́rẹ̀ mo lọ́rẹ̀ industry náà mo lọ́rẹ̀ industry tí bá fẹ́ wá wọn lọ mo kàn lè kí mọ́tò mọ́lẹ̀ mo lè lọ sọ́dọ̀ inú àwọn èèyàn wa tí bá lè lọ but hòtẹ́ẹ̀lì ni máa ń sábà wà ẹ ṣeun gan bàbá báwo lẹ ṣe fíìl nígbà tẹ rí àwọn aáwọ̀ kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ láàárín àwọn tó jẹ́ obìnrin tó wà nínú industry bíi Fúnkẹ́ Akíndélé Tóyìn Abraham Lizzy Anjorin Ìyábọ̀ Òjó
tẹ bá rí àwọn nǹkan yẹn lórí social media gẹ́gẹ́ bí pé iṣẹ́ kan náà ni gbogbo yín jọ ń ṣe, báwo lẹ ṣe máa ń feel ní pé nípa àwọn people yìí tí mo dárúkọ yìí pé áwọ̀ wà láàárín wọn pé kàkà tó yẹ kó pera wọn kó sọ tó wá dín pé wọ́n ń pariwo ẹ̀. ìjà ni ìyàwó àti ọkọ ń jà, àwọn àtẹnu ń jà, kò sí kíjà má wáyé ẹni ilé iṣẹ́ either bank o àbí nǹkan. Mo dẹ̀ mọ̀ pé bọ́n ṣe ń bára wọn jà tó bá yá wọn á parí ẹ̀. Ṣé kò yé? Ìjà máa wà, wọ́n mi ṣe omi ò dẹ̀nà tó àjọ ń ṣerú iṣẹ́ kan náà. Dẹ̀nà obìnrin ni gbogbo wọn, wọ́n mọ bọ́n ṣe máa yanjú ẹ̀ láàrin ra wọn. Àwa ti dàgbà a lè sọ mọ́ sí àárín ẹ̀ àbí kò yẹ. So but kò sí ibi tí irú nǹkan bẹ́ẹ̀ ò ti ń ṣẹlẹ̀. Ó máa ṣẹlẹ̀, wọ́n dẹ̀ máa parí ẹ̀ ni. Àwọn olórí wa máa bá wọn parí ẹ̀. Àwọn Latin, bàbá Ọ̀gá Bello, gbogbo wọn máa parí ẹ̀. Ẹ̀kọ̀ọ̀kan ó máa ṣẹlẹ̀. Ó ti yẹ. Ǹjẹ́ gbogbo ìgbà tí àwọn áwọ̀ yìí ṣẹlẹ̀ láàárín wọn, bí a tẹ ní oore ọ̀fẹ́ láti bá ọ̀kọ̀ọ̀kan nínú wọn pàdé, ǹjẹ́ ṣé ẹ ti pè wọ́n ṣàkíyèsí nǹkan tí ń ṣe ní láìkẹ́ ǹjẹ́ lórí ọ̀fẹ́ bẹ́ẹ̀? Ní o nítorí pé à ń sábà ríra bẹ́ẹ̀. Tí bá tẹ̀ wá rí wọn, nǹkan máa tọ́ wọn sùúrù náà ni. Máa tọ́ wọn sùúrù náà ni, ẹ ṣe sùúrù o. Ẹ máa ní réṣù o. Máa tọ́ wọn sùúrù ni. Àgbàlagbà ń ṣe láńgbàláńgbà. Àbí kò yẹ? So. Ẹ ṣé. Bàbá, ní ìgbà tí ẹ̀yin ṣe bẹ̀rẹ̀ tẹ́yin ṣeré orí ìtàgé, discipline tó wà nígbà yẹn àti discipline tó wà ní industry nísìn, ǹjẹ́ ṣé kankan náà ṣe ni? Ǹjẹ́ discipline ṣì wà ní industry? Ó ṣì wà. Ó lè má tó ti tẹ́lẹ̀. Ẹ mọ̀ pé gbogbo nǹkan ti ń yàtọ̀. Ó ti yẹ. So but ó ṣì wà. Òfin wà. Tó bá rúfin, àwọn tamper máa pè ẹ́. Wọ́n dẹ̀ máa bẹ́ ẹ wí. Tó bá dẹ̀ yẹ kí nǹkan tó bá yẹ, òfin wà. Discipline wà. Ó ṣì wà. Ó ṣì wà. But tó lè fi wé ọmọ. Gbogbo nǹkan change every time. Bí wọ́n ṣe ń kí daddy, bí wọ́n ṣe ń kí bàbá èèyàn gbà yẹn, báwa ṣe kí daddy wa, síbẹ̀ náà ọmọ ọ̀sìn ṣe ń kí àwa. Ṣé kò wá sí respect yẹn mọ́? Respect yẹn ṣì wà, but kò kan àwọn ọba wọ́n ti ń fi tìlú òyìnbó, wọ́n ti ń fi tálákọ̀wé sí. Ó ti yẹ. Àwọn ò pe popsi daddy wa ní popsi. Ṣé popsi wà nílé? Ṣé bàbá mi wà nílé ni? A pe mọ́msí, a pe màámi ní mọ́msí. Ṣé màámi ti dé? Gbogbo nǹkan yàtọ̀, ṣó lè blame ọmọ ọ̀sìn ni. Bí time tí wọ́n ṣe rí nìyẹn. Tán bá wá ń lock up irun wọn tó ń ṣe gbogbo ẹ̀. Èmi ń tèmi màá kàn wòó pé àwọn òṣèrú style àbí ẹ̀ ń ságì. But ìgbà tó yẹ pé bí style tí wọ́n ṣe gbà nísìnyí nìyẹn. Ó ti yẹ. Ìgbà táwa náà wà bí báyìí tá wà young, mo ti ṣe Jerry coil rí. Ta dẹ̀ kó bí pátì 6 sẹ́gbẹ̀ẹ́ báyìí. Ta tún fi earring sétí. Ṣebí popsi mi máa pè nígbà yẹn pé èwo lo ṣí. But èmi ò lè ṣe mọ́ nsìn nítorí pé òye ti yé mi náà. But a ti ṣe rí. Because tó bá jẹ́ boys, nǹkan tó bá rè náà ló máa bá wọn ṣe. Àsìkò tí wọ́n sag, wọ́n ṣe gbogbo ẹ̀. Lójú tèmi ó look irritating, but màá ní kan bá ṣe fẹ́ nìyẹn. So ó ti yé yín. Ẹ ṣeun. Láti parí gbogbo tí a fún sọ látẹ̀kọ̀. Àtìgbà tẹ́ tí bẹ̀rẹ̀ eré orí ìtàgé, ǹjẹ́ ẹ rántí ọjọ́ tí inú yín dùn jù? Àti pé kí ló ṣẹlẹ̀ sí lọ́jọ́ náà? Ọjọ́ tí inú mi dùn jù. Kájọ́ ni kọ́kọ́ tẹ́wọ́ gbowó. Wow. Níbi iṣẹ́ yìí? Wow. Ẹ ṣe nǹkan bàbá. Ǹjẹ́ ní sinimá kankan tẹ́ fẹ́ sọ fún àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò bóyá tó jẹ́ ti yín àbí kẹ̀tẹ̀ bá ènìyàn ṣe? Ẹ bá dárúkọ ibi tí wọ́n ti. Mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fíìmù, but I don't know, mo ṣe ń pò kan, mo ṣe fẹ́ try láti ṣe mí nù. But tí yẹn bá ti jáde, màá jẹ́ kán mọ̀. Ẹ ṣeun gan. Bàbá, kí n tó yọ̀dá yín pátápátá.
tí ẹ bá fẹ́ ṣe fàájì pẹ́pẹ́ ẹ̀kọ́ fẹ́ ṣe fàájì tẹ fẹ́ jó tẹ fẹ́ gbádùn nínú àwọn onífújì tí màá dárúkọ yìí ta lẹ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ rìn bí Alhaji Wasiu Ayinde Marshal K1 the ultimate Alhaji Wasiu Alabi Pasuma àti King Dr. Saheed Osupa àwọn mẹ́rin tí mo dárúkọ yìí ta lẹ nífẹ̀ẹ́ sí ẹ bá fẹ́. Gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni mo nífẹ̀ẹ́ sí mi ò tẹ̀lé sọ pé ẹyọkan báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ lórí wọn mo máa ń gbádùn orin wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni bí ti Wasiu ṣe máa ń sìnkì sí mi ní ọpọlọ ó yàtọ̀ sí ti Paso ó dẹ̀ yàtọ̀ sí ti so àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ṣe ń gbórin wọn ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni etí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ní bọ́n ṣe ń kọrin wọn ó yàtọ̀ síra wọn so ló jẹ́ kí n like wọn kò tí ì yẹ so ọ̀tọ̀ọ̀tọ̀ ni orin wọn sọ gbogbo orin wọn ni mo like. ẹ ṣeun Yeah. a dúpẹ́ lọ́wọ́ yín fún olùfẹ́ àti. You are welcome. You are welcome. Ẹ ṣé. Àmín. ẹ ṣeun. Ẹ ṣé.